Egbe ìgbàyà ọ̀páyé. Egbe o ìgbàyà ọ̀páyé o. Egbe ìgbàyà ọ̀páyé o. Egbe ìgbàyà ògùnà. Egbe ìgbàyà ọ̀páyé. Egbe o ìgbàyà ọ̀páyé o. Egbe o ìgbàyà ọ̀páyé o. Egbe ìgbàyà ògùnà. Egbe o ìgbàyà ọ̀páyé. Egbe ìgbàyà ọ̀páyé o. Egbe o ìgbàyà ọ̀páyé o. Dia wewo owawe ma oke kinaka iniru me kwa dinarina wana ma wa to tu apete ise mo pe mo ko ya afi agodi atere ise ọmọ iwu eyiye ọmọ iwu eyiye yo la boy yeye o le fun gbere orí ayé náà na ye na te na we gbegbe ne dogo na ekele ayé ekele me ba ye yi no kan gbo ni mamu ko na àwọn ma ke le ye èmi ko papa mi no mero yeye no mero yeye ya fe wa gi wa me be ki akin aye ote mo gbo e o wo pa un ya se ma fere re wona ya fe te ya tawe elu koro pa mama gbogbo o isori asin e pa iye won na egbe weme mo ba so gini na wa gbon na ni bo wa gbon won wa so gbon na o rin mama wa so na o rin mama pa iye won na iso na si ina maka su de meje ima aware won na otene ina ma su de egbe weme otene wa kan iwe o ke kan je gubo wo yeri ono tebe ama waye no awo bowo wi wete ani o ke na wo bowo o te la me ya fi omo wa me ri ahian da ma iu aye yeri ono da o ni ba be la o egbe pasu ba be ri o wi aye na te we atu no mo ko ibe ka be ya ke we ni de ya ba ni ma gba we ya gbo yo bese o he na kai ota ya se la ota iya re o wa ko ibe ka ni do na wo rin mama mo bo isu e wona na ni ka o lo ma kan tutie Egbe ìgbàyà ọ̀páyé. Egbe o ìgbàyà ọ̀páyé o. Egbe ìgbàyà ọ̀páyé o. Egbe ìgbàyà ògùnà. Egbe ìgbàyà ọ̀páyé. Egbe o ìgbàyà ọ̀páyé o. baba na we na dari wa o tu wa ino ron yo igbi ti wa iwe mene me hin ati wa ko apara edu wa vian wa ewugbo na sin yin no wa ka si aya kan do we wa ga win na o de oni wa gbe so wa be va we wa ya kunu wa yin na wa na sin uzuwa wa ga me wa na mi ku gba kege ni gwaru ari e ugbo itale me la wa gbe wa win na kere na ari ogwa ọmọ onye se wo ya fe wa ya ni metu me egbe wo me wa ye gbekere wo na pa na ari wa ya afu abede ma wa gbe ni yan win na ya si e don han si so ana gunu we so le we wa ta lo sin gunu we nguna sin wa fi mi tike e gile we kile lu we kan sin gunu na nguna sin baba re goso egun o ta lo wa na we nguna wa sin wa fi mi tike ani se wa ita lo
Ari enye no keruru. Waga wina kere na ari ogwa. Ibaya paye. Egbe o. Ibaya payo. Igbe. Ibaya payo. Igbe. Oye ogoga. Adam. Go. Now, okay, we are now. He drive the lady Taro, the major of it to travel there. So what we now sick do. Now every yummy. Oh, no more tolo polo, one to. I'm a company, you know what's coming up. So no matter why I think anybody know what you do. Oh, one on our meeting, I what ball of a oh, Mr. Ugbo. Mr. Ugbo, or more talk. Kakabo, so why a little level, not by a fair one. Now, you why my so, my bang on your hair over again. They can only. Oh, where Caborina, or one Lumodiana. Upona. Upona. You know, China, the Dobby, no one name where Kakabo, I'm your Panama. Where's that way? In the middle of it. Innovate. Oh, my, yeah, they back with me. We are the Where's it go? Oh, my, Wacko, yeah, what they will do it. Egbe. Ibaya paye. Ogasa. Come, my brother. How? We are still at the Office is worried in now. fact, or even living now one man. Look at your body, just take it. Tag with my brother. When we mana, okay, stress cake borrow, So when I live in for office material. No day, we say when. Yes. So gammy, we know the honor will turn. Okay. Not concerning that land. Or when in my va, need to time or in my via me on the land. Okay. Or you may le boy dinner. Okay. Wake is office. Okay. Hey, we now we're here. Let's go together. In fact, Oduwana, we're married on here. Hey, my brother. I will not know Panamego. Oh, no, yeah. We are doing Billa Javerio, Bovoduari. So, take it. Can I be Nagia Villa or Gimela or don't maybe packing motor here? Okay. Go. Baruana. What are you? I know Domosa. Yeah. Oma give away my man. Or where was Mr. Ubo? He were where the tea were quiet man. Oh, you might be. No. Yeah, you hear money. Okay, Baba. Go do careful. Oma give away my man. Where won't on a polo? No, sir. My company. And my yard is. Baba Venica Yita sing no. Where Oma or you and my ma. When my boy they were Umotono Bolo, no, some way company. Oh, you man, boy, the Baba. Okawa, Teme, Afro Family. Where's it? Maybe we're about to walk to one more day from Kafiaman. Remember where in the way, one day I did, what was about it? Okay, Moto, or money, or better, no higher where you were pulling at the way or to a book, or better, or who you matter. Was it? He was to the bow of you. High. I have a land. Okay. I have a land then. Not very or all right, sir. Wabble. All right. Why help you?
Ini bata wa kono wona bata ni wa kono wona wa kama. Vini 1000 by 1000 ye or gbera radio. Oh, gbera radio. I will 2000 by 2000. Oh no. In fact, ojo we aze mo se wona. Ojo we to be to so ma na wona ta be to so jo we. All right. Ojo we has no land. You are Mr. Ugbo. Mo pe ni wo gbo na ewe. Ere ni na afi eyo. Wa ga be tabe bo. Be ni me na ga farm. Ni le be na don the sweat put. You know. What on me or say 1000 by 1000. Ọ̀pọ̀ kwa 2000 by 2000, 3000 by 300 by 300 ọ̀rọ̀. 1 by 200 ọ̀rọ̀. 2 by 5, 2 by 1 million ọ̀rọ̀. Mo to. Epa. Ìjà yìí ume lawyer no gbegbe nu. Onyo pa wo lawyer. Ìwọ̀n lawyer ye. Imagwezo de we. Imagwezo de. Ìwọ̀n lawyer. All right, sir. I'm through with you. All right. Baba, Wesley. Vini kaka eba. Ma do le gbere ri pe disen ode. Ma irade egboyi ma ra vie. Ave sovio le gbere. So ni ma make na even ni ma ya pay go your way. Account here. Onyo wa gbegbe ni. Wa no baba. Wa we. Wesley sir. Una don bath. Thank you sir. Wa we. Gbe na metie ma. Una don bath. Iko wa. Wa wene Wesley ma do say wa wene do mo sir. Agbomo wa ni mebe ko wa ni wa e wo to gbe no ba wo fin wa to Mr. Ogbodi quiet we wene Domo sir. U do ba Domo. Iri ono We are Domo. Di wa mai ku e amosu o sia ko wa ni wa ko re ni o ti lo wa kian yi ni e fere ge wa de wa na Egbe ìgbàyà fàyè. Egbe o ìgbàyà fàyè. Oye be di wa dream. Yamini akago. Hey, yimi. O ta ke se mi. O na yimi na. Hey wo gbo. E fere ni. Me mane ado beta. O ido ke dazo awa wa. Adaze for inside. Adaze for outside me ke wa ke o gba me. O gba me. O ga gba me o yan o ga no me. Igbo. Ido we ya yan pariwo na yan suwo we. Adaze ya so wiki. Adaze etagbo etagboya adaze na me bo kwasu nu gbe na wa gogo nai o kan ni wa e fe pokwa ni e mata o so ba o we se do wa e o ni we o fe e o gere e mata mo wa gbo so bo ni e mata mo wa gbo so bo ni we do better yi if you you never bath you don't bath me don't bath yes o kan ni wa o wa ye le fe ve bu we ade na sa de o e la so ve bu we ade awere ya kan do pe company wa ye wu mo na very large company onye no di gba large akira po ye wu mo na ana be ka me ase we ago won to we do wu mo na kan ti mo to ni ya kan applic company wa ni yi iya ana po we ade ena ni mo to ugwe wa mu ni averu ha am I crazy na free na teta il a na free drink no to ni o free drink na free drink ayi go iwe million kilo bi ayi se ko bi re ba kan mu me million ringo ah o ma gba fere ri oni me gbe yin na a bi amu be o ta wa nane o sa lo bo awe mi no ma o ne go gere o ni seye edene na aso we na ye ugiado oribara e fore na me se po wa ne ya we we mo ibo sai be no me se po wa ne ya ti we iwe lare ya we be di me egege pa igi eke eferene gebe ya sa so we adaze iya fe ma Ikogo jo we de odo ni ihuru de yawe de
àwọn ìdòwé ìmọ̀sùn rẹ̀ jẹ́ àdàbẹ́rẹ̀. Dọ̀mọ́nà tẹ̀lé kí wàá wá wá. Ìyá kó ṣe wọ́n yé rẹ̀. Yóò lọ. Ẹ̀wọ̀n kàdé wà lọ. Ẹ̀kọ́ pé ní wàá ṣe wọ́n yé rẹ̀. Tí màá wọ̀ máa wọ̀ ẹ̀ máa wà wọ̀. Ẹ̀ máa sọ ọ̀rọ̀ rí wọn. Ìyá wẹ̀ làwà. Níyàn gbèdó. Wọ́n á máa ẹ̀ fi sápọ̀ ẹ̀mẹ́wẹ́ wọ́n dẹ̀. Kúrẹ́kúrẹ́. Ìmẹ́wẹ́ dẹ̀. Gbogbo. Ìyá sọ wẹ̀ ẹ̀rín abẹ́ kọ́pìlì wà ẹ̀rú mọ̀ náà. Oui, Rijo bolare. Ìjà ìdè wẹlẹ lánàá yẹ. Ẹ mọ́ta. Èmi náà kọ́kọ́ yín. Ọ̀tọ̀ mi wẹ̀ wọ̀ gbé. Mọ̀ nyẹ́ mílíọ̀nù kéré wẹ̀ àwọ̀ owó ẹ̀. Ẹ bá náà sọ̀rọ̀ bọ̀ wẹ́gbẹ́ mẹ́. Àwa wà owó ẹ̀ wọ́ kéré. Ẹ̀mí wọ̀ wà kánná. Ẹ̀ yọ wẹ̀ mọ̀ nyẹ́ fi ọkùnrin àkéjì. Ọmọkùnrin tó ta. Àyíjà mọ̀ gbó. Ẹ̀mí kọ́ mẹ́ yé nu. Ẹ̀mí kọ́ mẹ́ máa yé nu. Ẹ̀ kọ̀ gbé tẹ̀wé. Rijo bolare ya mu. O ko e faru a ìdè kó sọ wọ́n nyẹ́ rẹ̀. Ìdè tẹ̀wé. Ìyá yìí wọ́n jẹun wéé jápé. Wọ́n ní kúrẹ́ ìjọ bàf. Ọjọ́ wo ìjọ bàf. Mọ̀ kú ẹ̀. Àmọ́ bẹ́ẹ̀ ọjọ́ ìwé akẹ́wé náà àmì ní mọ́tò náà ní bẹ́kọ̀pù yẹn wà náà. Wọ́n rí ayé ìyẹn gà ìrìn wá kú ẹ̀yìn ẹ̀kú àṣẹ wọn yẹn rẹ̀. Ìṣètì ìrìn àjọjọ́ wèé. Àmì ẹ̀rìn náà gbá ti àjà sọ́yìn. Èyí ọ̀nà ọ̀rọ̀ gbaná gbalẹ̀. Rijo bolare. Ọmọ ọbọ̀ jẹ́ wèé kéde bẹ́ẹ̀ tí a fọ́n. Yà á sọ́dọ̀ gbé. Wẹ́ á fi mẹ́ mọ́nà náà máa Ìyá rẹ̀ ọmọ bọ̀bọ̀ náà. mẹ́ mọ́nà Bọ̀bọ̀ náà sọ̀rọ̀ bọ̀ sí náà máa yọrí. Ìyàwó mi àwùjọ. Mẹ́ mọ́nà wẹ́ á rí kò rí àgbò mẹ́mẹ́nẹ̀ ọ̀hún àgbò máa wà má kẹ́mẹ́ yìí. Udó bàf. Ìyá ẹ̀wù ti wá láì báyìí. Mẹ́ mọ́nà àkọ́kẹ́ta kúlẹ̀ ìpẹ̀tà kúlẹ̀ kìlọ̀ bẹ̀tà. Mẹ́ mọ́nà ìdàgbò. Egbe o. Ìbáyà báyò. Ìgbìyànjú ilé yìí wọ́n fi sunwọ̀n. Òun sọ̀rọ̀ aṣọ rẹ̀ gé wa yóò ní ìwòrán géré. Ẹ má tàbí hìn. Ọ̀yẹ́ rẹ̀ fìdí o. Yíyé rẹ̀ ìgbésò ní ìyàdí. Àwọn wẹ̀ ìyá pẹ̀lẹ̀ wò ní àgbẹ̀ kọ́pì ní ọkọ̀ ajé ní gẹ́gẹ́ gbẹ́ àwọn kọ́pì ní wáyé gẹ́gẹ́ gbẹ́. Àná ìrì àbúrádé wẹ̀ ègbótò ní àpọ̀lọ́ ní mẹ́ ọ̀rọ̀ rẹ̀ wò náà. Wọ́n tàbí hìn. Amen. Òtò gẹ́gẹ́ gbọ́tọ̀ pọ̀pọ̀ àná ìrì àbúrádé àdéhùn tọrọ ní ìwà ẹ̀dùn àwọn ọ̀tọ̀. Ìwà àwọn tó lò bá wò fíẹ̀. Má tó rí. Ní ìgbà mi náà ìgbà tí a mú lọ gbẹ̀wẹ̀ ẹ̀dínlápò ní ẹ̀rọ adéèrè ọdún mẹ́yà náà. Ìkòrò tó yìí àfìmẹ́ máa fi mẹ́ òtọ̀rọ̀ ní àná. Tọrọ ìkéwì sún ẹ̀wà ẹ̀wọ̀ kó òtọ̀ nìyẹn ní àyájọ́ bílíọ̀ àyájọ́ ní àwọn afìmẹ́rẹ́ báyìí ní àwọn fèrè ní. Ẹ̀wọ̀ yìí àwọ̀ ẹ̀ òṣèré méjì màdá wọn pa. Ẹ̀rẹ́ kọ́pì àkàrà. Tẹ́wọ̀n gbó. O sa wẹ́sì. Ini ka wẹ́sì. Èyí ma wà ní ìdúkẹ́ ní adínà lágùn mọ́nà. Ẹ ọ̀rẹ́ náà. Àmì wọ́gọ̀ àṣẹ tí wọ́gọ̀ gbọ́. Ìdìbì. Ẹ ò gbó. Wọ́n ní di ìmọ̀ ni àwẹ̀ ìkọ́pìlọ̀ àlàwọ̀ náà ni à. Kì kọ́ mọ́ bọ́ kọ́ mọ́ wẹ̀rẹ̀ wọ̀ náà ni à. Ìyẹn kì í ju gbó. Àlejò Igo wa sakwa. Ọ̀fẹ́ dẹ̀ ọ̀fẹ́ kọ́ sakwa dẹ̀. Ẹ forí náà. Lọ wà. Gbogbo. Ọ̀sùn rẹ̀. Adẹ́dẹ̀. Ẹ ń pa ọ̀rẹ́ tẹ́lẹ̀ àìmọ́ kúrò àìjẹ́ ká rẹ̀. Ẹ ò yára rẹ̀ yá. Amaka mi yàn ẹgbẹ́ ọ̀rọ̀. Yọ mi lọ yàn gidi. Ọ̀tẹ̀mẹ̀rẹ̀ gbogbo láwùwò. Ọ̀gá kò má bà mí wú nínú. Mo láwùwò tó gbé náà máa ń sẹ́. Gòmé kà mí yàgò náà wá jà kẹ́ni. Gọ́gọ́ mẹ́rin. Ní à gúnmẹ́ bí. Ọ̀nà owó ẹ̀ yóò dọ̀ bàf. Wẹ̀kú ẹ̀ ní à. Kẹ́kàrí dé. I will do that. Yeah, I will do that. Wọ́n àti gbogbo mi ọgbẹ́. Ọ̀tẹ̀ ẹ̀fọ́ rẹ̀ náà. Wọ́n tẹ̀lé yìí. Àwa gbogbo wa. Gbogbo òṣùwọ̀ wa. Gbogbo is crazy. Mẹ ebe tí gbé gbogbo bá mẹ́wé àti tòtọ́ nílẹ̀. Wàá tẹ̀ yóò gbó. Wọ́n gbà kàná. Ẹ wọ́n gbogbo fò. A complain. Àwọn bílíọ̀. Inú pa òye ṣìta. Ní ilé ẹ̀wọ̀n àgbà bẹ̀rẹ̀. Gbogbo ẹ mìàmìà rẹ̀. Ẹ̀yin mẹ́ àwa ìmọ̀ bọ̀ bùrẹ́ ọ̀wẹ́ tí yàn hàn ẹ̀wò dọ́ni wẹ́ ugbóhùn tọ̀nà wà ní wọ́n sì àmú ẹ̀ nínú kọ́mpìnì jí ní àwọn náà
arrive gbugbo de ma iwe gbugbo de opa ya yin nu gogoro ro we awe anwina me anwina igwe sakwa efe sakwa ma gogoro o ni ke baba ona wa sena gogo yi kakabo kakabo o baba de pa no ki sena mi gbugbo e to to wo se male ku we dire no to baba awe mo to ni me awa mo bobure owe ti yan ho me wo do ni we ugbo mo to no kwa no si amwe nene company ji ni anwina arrive gbugbo de ma iwe gbugbo de opa ya yin ori aje so lo ba wese ni awese baba ni ka wese o ke so na baba so le o wese ni ka wa wese Dosa Gay, no se ve. oje o se ve Ko. o se se de ya Gay. Awe ga enwunu gbo we na. To mi wa de. endigiri yo bo ite se vi yo ya mi we wa Tabe me. awo me yo bo la be ku wa be pa i wono so bo be ru wa Gay. O se me. Mama se ti gogo. Ima ya fe wa gogo wa. Akun sa lo bo wa. Gay. Ika ka bo gogo. Brother yo bo. Na ro ga pa egbu mu ja wo me na. ni ka wese yo bo ko yo la o so ko ba gi no ge nyam nyam ade ge ke do ri ni Ija ya me we. O se ka ma we. e wa ba o Iye ti me we. yo bo Ide ultimate mene. Ultimate mene ru da make ma ruleri. Yapa. egbe igbaya paye egbe o igbaya payo igbe igbaya payo on sait les ménages jouer dans les jeux maintenant avant ça gagner les mecs na titi be me wa tie pe I can't trust them nothing when you blast away the class na eh to ma enu be ma odi ya o te no why ya blast gba mo ka o me mo poke ba cause me mo ka be pe ni ma ya ga ni we bi etuwe na mo ma se no si ezo eru ni me na we ni me ya o se ni me ya re class of ba ipo ki ni me ya fe pass no so no pass eso we fail eso we repeat mi no gba ti mi ma be o o ma me tu ma be ri ma we aya pass the class no wọ́n me no pa wa tan ni you know o se ni me na wa le ru na mo so lo ba wa we ni ma ha ni wa le le gbe kian ni ma wa mo ka o bogia a ge ma la ma we po o ke ma wa blasting aya the class ni when get promotion exam na hina ma ya la we no so we to ni ha ko pe na we da ha yo ni yana okay se geza mi go ni awari e ti di mi no po o gano la o ke se ni ya de lu po pa wo ya de lu po ya de ni ya sa mi o ni gari wa ya sa mi gesa egbe igbaya paye wàyí lè mú ìgbà ìlú òkè náà wàá ṣe lọ wẹ àwọn ẹ̀hẹ́ ti gbé kọ́pìlì ìyẹ̀wò ìmọ̀ náà mọ̀ ọ́ mú tọ́ yẹn ọ̀ kẹ́nyà ẹ̀kọ́ mẹ́ka mẹ́ka ṣe lọ wẹ ẹ̀yẹ̀ rà dé ló bọ́ ẹ̀kọ́ mẹ́ka mẹ́ka wẹ ẹ̀yẹ́ bó yẹ kàmẹ́ wẹ zẹ́mọ̀ ọ̀nà mọ́tò yẹn yà bẹ̀ kọ́pìlì yìí ẹ̀yẹ́ àbẹ̀ kàmẹ́ wẹ pẹ̀pà les vimares ni ado ni avia ni una mo ni garo ni wa a ka be so wani na a ka be so copy na una ni
wọ́n ní yóò bẹ̀rẹ̀ fún wa ní yé sukùl akẹ́bẹ̀ fi ọ̀yọ́. Àwọn ta ẹnu. Ọ̀nà sí ẹ̀yìn náà wù àwọn ọ̀dẹ̀wẹ̀ òyìnbó wà mọ́ òyìnbó bẹ̀ mọ́ òyìnbó máa wẹ̀ yá rẹ̀ ẹ̀rì wẹ̀ yé sukùl yìí máa dé. Bàbá ìyàwó. Gbogbo ọ̀rọ̀ ẹ sọ ẹ̀. Baba, dọ́kùnrin rẹ̀ rọ̀. Gbogbo ẹ̀ ọ̀pọ̀ ìgbò wa bọ̀ ìgbò ẹ̀gbọ́n máríye wẹ̀wẹ̀ àlẹ́ sí kẹ̀kẹ́ gbogbo wa mọ̀ gbogbo lè fi wọlé gawa èso sukù máa yó ìpíánì gbogbo yà mọ̀ gbogbo kẹ́lẹ́ sí kẹ̀kẹ́ kì í gbọ̀ yẹn. Tẹ́lẹ̀ wọn tẹ̀lé akọ ìyàwó ìyàngire ìyàwó ni mẹ́fì ìwẹ́rẹ́ ní àfihàn ní wùnà ìyá mi mọ̀ tíya dé gbéra àmọ́nàrà olùrẹ́rẹ́ ìyókò náà mọ̀ mi ẹ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ ká gbọ̀n ìbí níbo tiẹ̀ láfẹ̀dúgbòsọ ẹ̀yẹ̀ rẹ̀ yẹ̀ ẹ̀mọ́ mi gbàgbé fún ìwé òbí náà wẹ̀ in force pra enforcement ẹ̀mí ya ha ẹ̀mí ya kàmúwẹ̀ ọ̀dọ́ wẹ̀ ní yé skul kì wẹ̀ yẹ̀ ẹsẹ̀. Baba ẹ̀mí wẹ̀ ọmọdé akọ̀wé náà ma àwọn àtàlọ́ wẹ̀ ní tó àbá aláì ní wẹ̀ ẹ̀wọ̀n náà ma jẹ́ skul fún ìyá bẹ̀ ẹ̀ní ni wùnà ṣùgbọ́n igbó ni àbẹ̀ wùnà yìí làjà ń wẹ̀ ó yà dé bọ́ọ̀sì mi ìyá àwọn àbẹ̀ tó yìbọ̀ ojú ọba mẹ́ àpò owó tara. Àwọn ẹgẹ́ sọ̀pọ̀. Gbọ́ yòó wa ní ọgẹ́ sọ̀bì gbọ́ àpò ẹ̀ dẹ̀ yìbọ̀ ló bá yẹrẹ mo ní wò dé bá kọ iye rẹ̀ mẹ́ náà fi hàn yọ yìbọ̀ yìbọ̀ ló bá yẹrẹ ewé wa yà ọ wá yìí ẹ̀yìn ó bá yẹrẹ náà nìyà mẹtù bẹ́ẹ̀ yìbọ̀ ni bá yẹrẹ mẹ yà ọkẹ́ mẹ yà jẹ mẹtù bọ́tù yẹ wòrí mẹ ẹ wò yà mẹ yà fi kíá iye wọn ni yà jẹ bọ́tù yà fi mẹ tó wà kọ́kọ́ yìí wọ̀ yìí ibo ni mẹhẹ rẹ àwọn yòókù kíá ìdí òkú bá kú wọ́n ẹ̀kú wa ìkú náà mú ẹ àwọn òkú náà gbá bẹ ìhà ìwé àrùkù bá wọ ìwà àkàbẹ yìí wá ọmọ ẹ ṣe ẹ tí kò ní eré yẹn wọ ẹ àgùn ìwà àkàbẹ yìí wá wọ èrè àrùkù bá kú wà wà. Baba ìwà ìmùlàjà náà ìwà ìlà kẹ wọn lọ ó kéde òkú bá kú wọ́n yẹn wà rí òkú bá kú ó dé bọ́ọ̀sì mi ní àwọn àwẹ̀ tó yọ wà náà wà ó ní yíma rẹ o. nínú agẹ́tì náà yà á mi wẹ́wẹ́ mẹ́lẹ́ gbogbo mẹ́wọ́ fẹ́ wẹ́ ní omi àfihàn yọ ìgbẹ́ kó bá kú kó ìtìnà yà á mi wẹ́ náà ó yà á kó bá kú mẹ́mẹ́ wọ́n náà igbó ní ààrẹ yìí kó bá kú wọ́n yà ká bàá yẹn mẹ́ bá pàmò rẹ̀ yà igbó ní bá yẹrẹ wọ́n yà á yẹ bọ́ọ̀sì mi àfi wọ́n fi dọ̀wẹ́ tó ara wa bẹ̀rẹ̀ wà bí yọ àwa gbọ́n wà ní àwa gbọ́n èmo dání máa ń mà wọn ní kó wà bẹ̀rẹ̀ kú yìí ìṣẹ́ni ẹ̀rọ rẹ̀ lọ́rọ̀ lákẹ́ wà bí yọ àwa gbọ́n ń dá wà kí ọgbẹ́ wà ẹ́ mẹ́wà ẹ́ lákẹ́ wà bí yọ àwa gbọ́n ọwọ́ ẹ̀rọ ìṣẹ́ni yẹn ẹ̀ àfihàn yọ nira mi ìṣẹ́ni yẹn ẹ̀ gbó mẹ́nu bẹ̀tùbẹ́nu gbó yíyọ bọ̀ wíwá yíyọ ẹ̀ kí yíyọ ẹ̀ lákẹ́ wà bí yọ àwa gbọ́n. Mẹ́sẹ̀ náà tiẹ̀ bọ̀ jí ni à. Bàbá. Ẹ̀rẹ́ ti wọ̀ ní ẹ̀yà. Ẹ̀rọ mẹ́sẹ̀ náà tiẹ̀ bọ̀ yìí náà ẹ́ igbó ló máa rere wọ́n wá wí tiẹ̀ bọ̀ yìí náà. Baba wà á dé bọ́ọ̀sì mi àtẹ̀ní yóò ẹ̀gbọ́n wọ́n á dé bọ́ọ̀sì mi yìí. wọ́n yẹ́ wá ní wọ́n yẹn tó bọ́. Ègbé ìbáyà pààyè. Àrẹ̀ ní ìwà pọ̀. Ègbé o. Àti àrìmí ẹ̀rọ ayé bẹ̀rẹ̀ gbó. Ìbáyà pààyè. Mákàyà ọkọ. Mọ̀wé ìdò káwé ìdò àwẹ̀ tí ìyá káwé ìwọ́n náà rí ìdò fi ẹ̀rọ nìyà. Ìrẹ̀ mi yẹ. You don't bath. If man get rest of mind, you go get breast. He tell you breast be you go small but ṣùgbọ́n ní gbé ọmọ gbé àná. Ẹni bẹ̀ yé náà yẹn. Gbé ọ̀kí mẹ́rin. I don't get rest of mind. Àti ìdílé kan sí small breast náà. Gbé ọ̀kí mẹ́rin pé. Wọ́n ní pé máa kọ ọ̀kí yẹn yíyan. Àgbo mẹ́mẹ́rin. Wọ́n ní pé àwọn àdàgbò máa ma ń bú wò rẹ̀ lọ. You don't bath. Ẹni. Ẹ fún yóò wọ́n wáyé. Ẹgbẹ́rẹ́ ọ̀kú wáyé yìí. Mẹ̀rẹ́ yẹn wáyé ẹ fẹ́ ẹgbẹ́ ìwọ bùwẹ́ lùsùkú bùwẹ́ dé. Owó náà ìyá ìdọ̀wọ́ ìmọ̀ ìpapọ̀ rẹ̀ yọ wà ó wà ní àwẹ̀ wà. Wàyà wà ìgòdè ìdẹ̀gbẹ́ tọrọ yẹ ìyà ká ẹ̀. Ìyà àdẹ̀gbẹ́ dùn ẹ̀ ẹ̀wọ́ yọ ọ́ bọ̀. Wà ó wà bọ̀. Wà wẹ̀lẹ̀ à ǹdọ̀dọ̀ bá fún. Ìbámu aliki ne wuyo wa na aliki ne wuyo wa who be that one wey be say no wan die for us
Irú òye kan wá náà. Kúrè. Àwa. Ìgbésùn rẹ̀ ti rẹ̀. Ó wà á òwò wa pọ̀. Wáyé òwò wa. Òwe kò wà ní awù yìí. Mẹ̀rẹ̀ wọn náà mẹ̀fẹ́ ni. Àdóríṣì. Ní ọjọ́ bá ọ̀hún wà dùn mẹ́rin wà bú wọn nìkan. Wáyé òwò wa pọ̀. Ege ya ti gbe bu o to gbe ko ye gwa wo ije me ije o gege kwa ibi ari ro ije abi eyo baba ije baba baba wala baba ije baba wala
Yakana meberi unani ayabo la nyemori. Ya ono no son la wani akega. Ọjọ́ wẹ́ àtọ́pẹ́ yìí. Ọjọ́ wọ bájọ wẹ́ ẹ̀rù. Wà á tọ̀. Apábẹ́gbẹ́ ogi bọ́dí òwe. Ẹ̀bùn náà rẹ̀ rí à. Wà á tọ̀, wà á tọ̀. Wà á tọ̀ ní màgá. Yóò yá ló pè á. Wà á tọ̀ ọjọ́ wẹ́. Kóyọ̀. Ìwé ọ̀nà náà nẹ̀. Lèwe náà rí ọgbẹ́ mọ̀ ògẹ́ náà. Yá yé mi yá. Yóò yá mà. Ọjọ́ wẹ́ àtọ́pẹ́ yìí. Nọ̀mánù. Ọjọ́ wẹ́. Ìwà òwò ẹ̀bí yẹ. Iná wọ ọkẹ́kẹ́ níbi ogún wẹ̀. Wà á mi inú ya wù ugbo. Èmi náà kẹ́kẹ́ náà wò tẹ̀ náà. Ìyá máa wẹ̀. Ìwìẹ́ kàmọ́ ẹ̀. Ìyá máa wẹ̀. Yìí dòwó ẹ̀ náà kẹ́kẹ́ ní ndó hàn wọ́n ọjọ́ wẹ̀ ògẹ́ náà. Ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ wẹ̀. Mata. Oko. Ona ya ka me. Wà á tọ̀ ọjọ́ wẹ̀. Ọjọ́ wẹ̀ àtọ́pẹ́ yìí. Ona ya ka me. Eni mo ni te ya nya. E ya ri ebe na mia. Ha? Oko. Okay. Igagiu. Igagie. Igia. Nene adele tinya ri imi ami wa ru. Ha? Ọjọ́ wẹ̀. Wà á tọ́pẹ́. Ayi ke mie winya so apelo ke me bona. Ebi ke ase baga. E no ke no. Na agwa to to e wo. Ogun ani utamu awari welele na. Wo bo. Awari welele bo. Wà á tọ́ ọjọ́ wẹ̀. Wesi. Ọjọ́ wẹ̀. Wu wa zege do ika ma we. Wesi. Ya sa ko ni dia. Wesi oya bu egbe. Ọjọ́ wẹ̀. Gbe ya to me buga. Koyo. Ọmọ o. Koyo wesi. Wa be mi na ke. Are ba. Yo ko wa. Baba la ge ma ba. Koyo. Wa yesi na. Wa we ni mana mi. Nga wo yo ko wa ba. Bo kenene. Ba. Ebi wa we ba ina. Yo no go me. Yure ni ngwa e. Ha? Kami ame. We ge inemia. Biko utane. Ma ho? Ya baba. Emi mi abeja so ge. Agbono ge mi ge ugbo. Kama mo me. We no se. Ke ba ya pie. Ede ginodi. Ya baba. Ede no ya mi bo be. We ko na. O se ya. Ko. Kama ga hian. Egbe ìgbàyà ọ̀páyé egbe o. Ọjọ́ wẹ̀ àtọ́pẹ́ yìí. Ọmọ oge na tuba. Irú tí ì bá ọ̀nà. Ọ̀rẹ́ tu wà míàmíà o. Ìwọ kí máa rí àtẹ. Ọmọ náà gẹ̀ ugbo kagbọ̀nà gẹ̀ mi. N'ọjà pa. Ewaru ibi aka ya mere de we no gake.
Owe. Deri mame jobori magari no wo kugbo. Na yawe na lo la yin tori. Na iwe. Boy bi fa gbalu no ese. E we tamu na. Okay ya meme. Ni me yo be vagunu. O. Du we no tabi ko. Wa ri egu wa ri wa. O na be sun na mi be bo na. Yo wo kan no ka be were awa mu gbo a. E na we bo. Ru da ge awiso gbo mu gbo ariwe. Kí o jà mẹ́wàá wá gbé èèyàn rẹ̀ gẹ̀ náà ihe gbé màá ẹ̀wẹ̀ gbà kíyàn. Ìjì mi ọ̀nà máa wọ ọ̀nà máa yọ ó wò kó yẹ wá gbọ́ ibi gbogbo akíyà bí wà o. wo jí lọ́jà ó wà pàbọ̀. ọjọ́ ìwé àtọ́pẹ́ yìí. ọjọ́ ìwé àtọ́pẹ́ yìí. ọkọ ọmọ pàwọ́dà ẹnàkú èmìjì ọlọ́mẹsẹ̀ lọ sí ẹ̀sọ́ àná sí pinna ẹnàgbẹ́lẹ̀ kú àbáwọ̀ náà yìí. ọdún ìwé àtọ́pẹ́ ẹ̀rọ wa dọ́mọ̀ mímẹ́ náà làdẹ́ ìwọ náà wàgẹ́ wákẹ́ má gé ni ẹ̀ àti àwọn kpórí rẹ̀ ẹ̀ ní àdí ẹ̀gbọ́ àwọn náà bá ní àdéwé ìrìnàwó rẹ̀ wò. ó yẹ bẹ́ẹ̀ ni wáyé àdá ní owó wà lórí náà kí ní kú alọ́wọ́ ẹ̀ náà kí bọ́ ẹ̀ ní òru wà ẹ̀mí ni wàá ká tajọ́ wíkì hàn ní iye orí ẹ̀kọ́ ẹ̀ dáná tó kí á tẹ̀tẹ̀ kí. wẹ̀ ara gbé wẹ̀. iṣẹ́ yẹn sọ̀rọ̀ yẹn kò yà á bí ẹ̀ á bí ẹkún á bí ẹ̀ kò yà á bí ẹkún á bí ẹ̀. ẹ̀ náà kà mẹ́ gbẹ sọ ẹ̀ ẹ̀ náà yé náà. Ogugi na ti mai mana. Nuwana to me. Nuwana kebe heji. We ni ka ti wa ne. Wa ki ade do fun ni me. Ha? Inogwa. Ha? Ew. Ne ru wa ki yapagari e oyan ke gbogbo. Amasa wuzo le vale. Tu wa ma ri e ba wewe. Na? Ha? Tu wa ma e wa wewe. Nuwana ke gina tu wa ne. Ama ege. E ga sunu veri o. Uzo lo pa. Iye ke uzo lo pa wa. E na we na yu. Baba e wetin mai go keke ma to keke ni ande na wa. So papa no ibo ibo ma. Ma me go. Ibo ro. Uwa lagbo logo ya gwaligo nuwa ya yo eva kwena egware nuwa ni ga muwa belu wa mana yo meni tana awu wa meje na jo mi we du ade lo gbogbo ajo won ru wewo na ya mi ebe yo wa ile mi wa la yebo na ri Baba la ya la baba la. La mi ya mi baba la. La wo. La mi ni mari mi ke ni fe mori e. La wo. Baba la. o ba ko na iwi wa Baba la. Yẹn obi ẹ gẹ́gẹ́ ni Ma gwaligo. Ya gwaligo mo baba la wo gori e keke ni la. ka wa bi he boni wa de we o gba iwo do ya we ugu yo wa gba ni go wa do we ai fe no ku mo ka wa de wa ni ke Ebi mai ni e. Ya gwaligo. Egbe ìgbàyà fàyè egbe o.
Uji go manu bi ma so to wa mu o. Ma so to. Wenga wala ya kukena. Emi na wewe. Igi no de job we na de na team. Ogwe ni ade. Ogwe mi na wewe ni make na de ni. Iwe. Ogwe ma na we. Ogwe afu ne bo mo ye wo na re. Ah o ime no jo. O iwo. Mi ma oni bi me wo. O ya mi buwe ade no la o. Un ego no palo mi mo. Emi no fe ke no awe mi. Eti wi ni ade ti we nda. O pejo. E bo da fu we ye wo. Han? Ore bo na we o pe ara wu, a o ko wu. Emi no keke na o we gbe. Ai we ba mo yo to. Han? O fi o gbe ni o ro di o we o je we ma to o we. Han? Iwe kwe me. O ya le buwe ade iwe kwe me. Eh. Ni amigo ri me. Ja, o ki o ja no wari go ni ya mo mo be ni na. Uye ya se gbe ni edi ari na. Ona to ko me be wo kwa ko ri go ni mo. E mata. O se le na ri le nu e. O ri enu e. O se kaka kan ya boda fun wa kin o ri enu. Ya le we ya yin ni. Mo. O ma we wa ko ya re. Bi emi ake magba. Ya le we. Wesi. Oh. Ni ko me wa o. Yes, c'est vrai now. Mo. We mo jo. Okay, akwe. Ko. Egbe ìgbàyà fàyè egbe o ìgbàyà fàyè o egbe ìgbàyà fàyè o egbe ìgbàyà fàyè. Egbe o ìgbàyà fàyè Where we make? egbe o ìgbàyà fàyè Igi sumami, mu mami. egbe o ìgbàyà fàyè. Ya ya. Eh, we want to go about na tabeme. Ani ba. Igo. Igo do momo. Ige no de ofia bu mi ade. E na we na se de fie na wa yo posu na wo ari ni la wo wo ga yi ku. Wewe kani ate na wa me ya. Emi na owewo ima ewe, ima mi go ya we. E na so po a iri owa, ise vani. Ona yo bob futu okun ya ri ere bu we ku wa mi go ri ene. O ya me ate. E mata emi. O wa mi ewe ebe ni mu obo na. E ma ni iri wo na momo. E wa ka lesi ma. O ge so gbagbora ni di ade. Unwi go ma mi gi suma emi. Wewe awa ugbo ma wo ekugbe. Iṣẹ́ ti je ugbo ya ku. Ori aje e, ori wi eyan ni. O ke si gbe di ha. Ga gina ti wo. Wase La wo ko e je ku ye pe mu ni abe ni ya ba la wo Afemaro. Wase. Ya gina ti wo. Oh. Wa ma me gbe ugbo. La o na na pa ma ki ja o ji la. Ọmọ Afemaro. Je kan do ba. Ukioja. Mamu wane. Ye mi awo. Mami awo. O teme ejo. Ebi no ri wa sunu re mu na. Egbe wa we mo pa no pa iwa no. Ojo we ijobo bi je ni ado we mi na wo bebo. Ero ma ijo ma wo mi na wo ni ado we. E wata wa re no we tani. So panu ba pe mo tin. O wa wo no gbe ipa ugbo.
Mama we ngo ku para wa kan. Mata no imado rai ijina waruto tele ade na obebo wa o. Ijere kan me se video wo ero mana agwu ijo mana agwu. Eze gba na wa we ebu. Ojo we wi mana we na. Ni apa wa ni wa di mese wo. Ni wa pa. We jeze. Tito ti we na ari eze. Ya jo ya do ti we so pa emi nezo mu me na. Ya jo ya so do wa. Ko. We ya do. Oh. Wọ́n wá gbé pa ugbo náà. Ó wá sí rí ẹ wo kan fi o liri wo nyaga. Tasu. Domo. Oyo. Oyi ya ni na. Domo. Ye wo bi jobo. Ola jawa ba re dugbo fun agwale ni re. Oyo. Yo. Sasu. Ihe se video we. Even now we go. Omo ga wo na yi. Wo ye wo na. Ayo ga mata na. Ami ko pa. Ni je mi ke ko te no jo me kwa li hula wo e bo na. Mama mi no ri go ni ma. Ka mi no jo. O si e. O si ru wa le fuja. O so mo ne jo bo na ba. Yo ka ki no jo bo ni ba gbe le ni na. Ni mo ra ko. Neri me ya de yo to wu. Ye me ne mi ma ni ri e bo to kan do we yo bo. Eri ko e gbegbe a. Iko gue, ti gue. Mama. On essaie. Bien. On essaie. On a écrit la vie à dos. Sasu, arrive bien. On a réglé pour quand même ouais. Il y a des blessés dans le bout. Bien. Oyo. Sasu. Ouais, bien. Ya ti ri bona ni ana. Ni ga do ri bona no bona. Wo ja sa Ina kama we ti ya mu bona jo. Ni ana ku. Igari ni ya. Iya we o. Se ti ye gbigo ni ya. Ruga. Iya me ni ya se gbigo ni. Joy. Joy. Joy reba. Reba papa. Joy. Sa. Owo gbana re ogbo no wu. No run we go to. Ja ka mo kan wo bi e ri jobo. We ra ni ya papa. Yo papa. Mo bago. Mo gina ti wa. Ijo ejo iwere. Iru wa o ma megbe awa. O ma gbe. Na buzo iyo. Ijo bona ya wo wa. Papa. Wa pe. Iga wo bona wa bi ni ta. Sukma imi ron kwa kan awo. Mana ki baba. Omo. O toru wa ni wa ga mo yo. Je wo ma se ti asa origbe. Baba, ya o we nu kai. Do bore de. Muda.
ikpe dị agị kere n'ọdị ọgwụ erie n'ime nido ya wemi na oweru ọgwụ mana we ọgwụ ikwu ime ke mọfụ a ime eni vigharie baba ime eni vigharie n'ụlọ ahụ ya owe n'ụka anyị ya owe ya baba You go still working there? 30,000. 30,000. Who your boy you be? Omo, you rock me arriba your boy yo. Meu bom. Como yo no. Wasi. Any one ani. Ọgbà. Èmi ọ̀pá gí ná o sẹ́kì ha ẹ̀yìrí ẹjọ́ ní wàyárí ìwọ̀n àwọn ìgbégbò rẹ̀. Dúwọ̀ magiri kó náà rẹ̀ wọ́n àwọn ìwọ̀n ọgbẹ́ òtọ́ ní ọgbẹ́jọ́. Afẹ́mẹ́rọ ọmọ àwíyàdú. Ìgbáyà ọ̀páyé Ègbé o Ìgbáyà ọ̀páyé o Epa, dọ́mọ̀sà. Wọ́n ní wọ́n ma. Dọ́mọ̀sà. Dọ́wọ́ ní wọ́n yìí. Ugbo. Ugbo. Dọ́mọ̀sà. A wà kí. Edo Makede. A company. Mami, she will not have a qua. My hand will company no quaco. So my cousin one dominion or turn up on my hand wedding. On my note, it can't of him, a wedding. So, my Oh. Wow, do me again, no, before. My director, when you want to me. Ugbo wakana, ugbo wune. Ah? No. Any. Mago do Tomaka, where by your quick or better. Ija, what make you go, mamma? Ugbo be there, ugbo mamma. Bewona ogune They don't know who. Mambo wa ko mi video do da wa won dey to ogu. There's no hope again. That's the only man on the video. There's nothing. I don't know, I'm confused. My team, my can't be the idea, no, my team. Baby boy, not do. Oh, logo. We know why owo kan be be yin wa re mi pa e wo na re ni. Rudo to won agwa le ogbo a. No. To o to ni no, o toro. Wo na ma nya wo na. Me wa won to owo bi me. No so wa mo complain no ri ha ni ji sen o wa gwa. No wa da de sipo ni ogbo no wa re to so. Me de ba ya we. O to de ri wa 1000 by 1000. What 2,000 by 2,000 or 400 or 500 by 500 or unwari agwa loro. Dino wiki mawani yebe no. Afia mero wa yebe ni deba mati we manya una. Okay, director, what are we going to do now? We work with one now. I don't turn ya see my boy sir. No, do na me be o kan o ma no keke no to dem ma wa me ebo. O wa se ni ayi. We got me many na. Iwi ya fe fo yegin. We ma se nya to ni. Kakabo. Ogbo is not the case. So o turn your important ni. Ma we ru daire no. Wa mo gbe ni ya. Ma wa mo gbere. Abi akwe. Ma re ba kwe la do. Ma mo gbere so pa. A ogbo ma no kwa no keke ni ka ma we.
ma te ugbo ni ugbo ai ba kan mo boy be ni obi o kan ga no akwe ma de pere de kino wa we yin so wa wa gbora ogodi onwe o da wa wa ne nki oya awa ni obo ma we wa e de number we ni ma 00 722 844 371 Ogba wa ti e oni oki oja wa to akwe sa wa ku very sorry wa go timan osunu ne wa iwe omo wa ku What are you? He said, yeah. Oh, what na bu ba. O ma mi wa, e na so we sedian. Igo me, e idori. Papa, e mata. Uda uzie gbese. Da ta o ma sin bo gita. So fun pa mo la. Wa ye ri obi ego ni ma. Udo ni go e ma ya ri gara. Be ni ku e ko na. Ije me bo temi no ko na. Ya wa ro go do. Ya avugare na miki na kin na me na igo miki na gba e no baba nda lawo na ti gweji na ti gweji me be tun wa runda iru wa ma megbe iru wa o si ni kankan no iru se no de nu wa wa ri wo me be o ga ri gbora se no de wa we ni owe o to wa ogbe baba mari imawo na gwijo mari re baba mari re se uni mani ha wese mama wese baba wese o mama wo ya do do mo ina na de ko ali gara ka para ke busela na ye ko na re vere wa wo na no wa e ye wa we na uno wa e a uno wa e we mu gba ni o ma pa ro no se ti ra o we ga ri edu e je lo ke to e pata no a be no mu gba ya fe o pa ro no ko ya sa o ga mu gbo ye o kama na o ya ku ye gbo a ikama we ina we asiyo ni aja asana eri wora de ko emi no wegbe o ga ba yan iya mi obo iya mi ege no fa no keke emi bo ya to gbe iye inu ati o eso mi ro ni han ni mi ya re gbe do ni ya be di ba ego e mama we ke ni kai Sai. Lobe. O ware dian. Lobe. O ware dian. Joy. Joy ya meje. Iro. Como é school? Ma que escure ne o. O we ma te we ma dia. So ba ga ma ya mo gbe school e hian ni. E ma na we ma zo bo school ma se ma na ade na. Wa we se. Ne rai wa wa ma iri school te. You want school me jina. Wa be no so mo wa mo go for. Imagine me ti an ve se ma. Igo ni ma mo mo. E ma wo ma ya asai na. Ije ni. What me no do ne public bill about no ma we ya asai. Come and set it. Who give my ass school? Oh, go dey by on na. Oh, logo. E mo ne school jina eso e. So pa a promotion exam here agbe na. We are where it is gbe wo ma gbe promotion exam. Lo be ti so do ni e mo exam mi fu are. Mo no da gbon gbe exam mi. Mo da gbon je school e mo no ni meje na.
ma ve joy ne ri we ire school we ni ma we ni ma de exam na me na promote when ma ya fe gba kwari class mo pa oh ha sige school me ma zo we na me bo we so doni ani ma we ni ma ya izoni ne ma so doni ya we wa mu egbe we le li ma ri se gbe sa mi we see ya me je ga re fa we see wala ibi ka ni so ro imaro wa ija ji ga mi pa Iseva òkè ọjà náà igo ni màá mi òkè ọjà yìí ọgbẹ́ nítorí igun yẹn nìyẹn ìyá ọgbẹ́ mọ́nà igo ní rẹ̀ òsẹ́kì náà dé ọgbẹ́ òtọ̀ níyà mọ̀ mí igo ọgbọ́ ìgbé eré yẹn jẹ́ à ó ní ìyá ìwé o yá bẹ̀rẹ̀ sí kí n ṣe ìyá kí ó náà ẹgẹ náà bu ọ ẹsẹ̀ ọmọ ẹ tẹsẹ̀ ẹnu kí ọjà náà jẹ́ à ọmọ ẹ ìjì wẹ̀bù ajá yìí èyí á ní ọpá ọ ọgbẹ́ yẹn máa ó nàdó ìrìn yẹn má tẹ́tẹ́ gbọ́ lọ ọgbẹ́ igi yẹn ọgbẹ́ ní wàá ká nídìí igi yẹn ọgbẹ́ yẹn gbọ́ lù ìrìn àmẹ́ etí àìrìn yẹn kékeré ìbú ẹ mẹ́mí àwùgbẹ́ àmàjò ìní ìgò yẹn rí ìkòkò kẹ́dẹ́ lè wá dé ìyàrin kò kíkó kiri sọ pé kò ní máa ẹ gbà ọ̀kẹ́ tẹ̀ta zọ ni kò ní gbà ọ̀wá yẹ pọ̀ lọ́nà kẹrin ọmọ ènìyàn yàwó ẹni tí ń sẹ́ mọ́ ìyá rẹ̀ gbọ́ àlọ́ ẹni tí ń sẹ́ ìjà ẹnu bí amúni o mọ́ wẹ́sẹ̀ kọ̀wé jẹ́ ká ní dé. ọmọ iṣẹ́ díà ìwọ mẹ́jọ rí jẹ́nà kó gbà ní. ọmọ bàbá jẹ́ ní àárẹ̀ rẹ̀. láì bàbá. Amen. Niko dema. Ete onita baba edenu were te bu o ma ete yere se lawo wo ya do iri ba ino gba. Lawo. Niko ni ya mi baba ina dori. Niko ni ma gba. Lawo. Ah? Lawo ma sa. Lawo mi busy ngbe. Lawo. Ai go wa ni. Ai go wa ni. Jeje. Lawa. Lawa. Wo ke mo ni ju e. Wa ri o ke dai. Du ki awi yo bo ni no ma ge gba. Wa le dai se. Igo na ya do e ki. Iri ro ma ki o pa oki ne. Igo me pe o ba mo be ri o. Ki a gba lu ri igo me me. Ija. Ebi ja me wa. O, bi a ki me yi wona. Igo ma jo mare. Ọmọ. Igo ni ma gba mi baba ina o wi e dori e. Ade no bu ma ete gba so pe igo ni no gbe mi o ma gba. Ọmọ we ne mo ere. Wọ́n wori obo yebe. O igo ni. Mata. Igo ni wa dori na se. Baba. Oye ti wa e. Mu de ni go we. Makoko. O ya me laje. Domo we se baba. Je, ni ye me da yi. No. Baba, we se. Ọgbà baba. Ka.
oteme waigwe amaba wa mi ana iko na re ladia ene ko yera kinido de ona ya na la nekiro bi agwa ne wa wesi mama o Maro bo, yori ma bo. Yo mari me vi ana mieji. Ah. Awa mara wa ka oye. Awa mara wa ka. Ejo. Imare wa ko le bana keka. Ni pa wa ro ni wa mu ore ho ma ona hu. Ni ri so e wa ya go kele la te. Ma wo le be fi we la school. E wa mu kaka bo ore ma. Je ne ri ma ya mu. Te ni pa wa be ri ma bo ya wo ni. Oni ni wa mu o no de. Na wi a wa be mi ewe ya be tan ma we. Na gwa le de ya mi an. Iwa o e mi an be no de ni. O re ni ma gbe exam. Omo ni lili ma do gbe exam na o. O yo do repeat class de ma na pa na. O ligi ni ya wa la hin re gbe yan ni sa lo ba pa ran ya mi ya fa o. Se o wa mu o bi ba ko e. Ma ke are school ma se ba. O wa ma re ri oni. Ake bari school wo bi na ko e. Aka wa zige ya mi ya. We re mu gbe wo bi e o. Mudia kebe o eja. Allô. O ma no gun. Meno ipa o ki oja. Wa mi gbe de wari e wi ma wa iku wa me complete ji. Wa na to mo wa bu egun ino 70 we na hin. Dewu wa nare imanaru wa. Ino ba me na hin. U vi na me wa lo. O ọkàn ni arúgbó elana ọwájú ọpánà làọ wanari imanarugwa wago marugwa waka ngwareba imata buwe wimana wa mamawe o mama làọ wina kai wa to wati me mo ki oja ni me ki oja Awa mara wa ka oye. Awa mara wa ka oye. Awa mara wa ka oye. Agetun ya me o. Eye. O si me. O ko na. Ku gba keje ni ya mi o. Wọ́n ẹ bá tó mi. Èmi lọ́rọ̀ ìfàtẹ̀ o. Ọ̀kẹ́ èmi lẹ̀ orú ọ̀pàgì o. Ọlọ́gọ́. Bóyá ìjọba ẹbí rọ̀. Èmi ló mú wọ́n fẹ́ kó gbọ́ yẹn. Nínú ló wà mí bọ́wọ́ bẹ̀rẹ̀ ní kó yá fẹ́ wà ní àárín wa. Tẹ́gẹ̀ ẹ̀rọ rẹ̀ wà lọ́wọ́ ẹ̀. Ọ̀sán ló gbà pa ọ̀hún yìí ni. Wọ́n bú ẹ̀rọ ìrìnàjò náà. Ọmọ ọ̀sẹ̀ ya wọ ndà òwe ọ̀rọ̀ ń rọ̀. We kwe no sunu we buna. Dọ́gẹ́ nù kí wọ́n yìí. No ka pare ugbo autonomy am company yi. Wọ́n ìṣòwò. E ma gbogbo de o ki o ya. Eyan re ko je. Awo ó ní iṣẹ́ tí a sùn wẹ̀wò náà. Mo dá ara rẹ̀ mi ewu gbọ́ wẹ̀wò. E mọ̀rọ̀ ọ̀nà ṣàyò tọ̀. E ní ọkẹ́ kí na gbúdọ̀ tọ́ náà rẹ̀ kí o yà. Báyìí náà mi ewu kí o yà yín náà. Ìkùnú làwọn tẹ̀ náà wọ́n wé ìnàtánà. Yàwó ìmọ̀ ẹ̀yẹ yáyí. Ìyáyí wàá rí òtònúgbó yá máa yan ọmọọṣẹ́
na ya gwe oke jade iri okianga no unere o me ubena e mata ya ala gwa ni opia oma abeki awuwo wiado yo oma o Jaje miro. Kwa sebe no nyake yiri. Mami abedu ai gona wo kije be ga be na be abotu gbo na ya fe beji wa ya do ya ge ma ya. Mama keke. Ai na we ma bi no sunu tele. Ba ya de sunu. Wa ko. Wa ko. Bi je bi wi. Meje lai no pasu ya dane ai. My baker, ya ye. Oh, I mean, my moon and I will go. That's okay. My children can why move on. That's good. That's good. Oh, say that no closure. Vini mi ya mi e ba vino ya mi o bomba ve ikbiani oto. Oye na mi o mo to egbera yin. Me no ina gwe wo sunu ogbeni egboku edoboro dege mi ro pa sunu ni egi afia mafia me. So pokpa no ori o me ma soto. Okbiani mi ro eko e. Ije. E ma ta wata ban. Nu da me ni pa okioya ya new border ote baba ban. Oje me gwe emi ro ri o. E damo e. Okay te baba. E damo e. Ha? E bona e damo e. O be ni we ni yesi ma ide kun. Abuno si ma e mi ma bo we. Mama ni se white alone. E mi ni a gba lo bi ma. Oma ono rabo mi akunre. Oma ono rabo mi akunre. Then I am like 1,000 by I think 10,000. Ina wunere oja lo se dia e won ta eno egele gese wasi ana wuro wanga odugbo ana gwema ugu nare naga ma wa inde me owe ade no malo no maeno nula ho Yonu kame ni nwa ni rebo. We ne yagade. Yikoro. Ne yabu mi adiku. Omo wi ya wuru kai. Oya bo e. Eta budia. Ikyo ya no pe a. Ko kele lo e dina. O sabu awesi.
imagine de ka wi awa wa o sa wesi e money ya wo ìyá wa ma o wo mi wo ya ma o wo wa ki wo owo ìlú rẹ̀ wo ya fẹ́ iha mi ewe ikoro how ọmọ we tebi ni ti ba ọmọ we ta yi e lo wa ta mo ewe ni wa le da bi ya fẹ́ iha we ikoro ni wa ta se ma o ese afemero yaya mi o afemero o ese wedo ni de ge so ge yibo o yo we modo wa no be no de gado ege go mona ge iyobo we don't know to ma me gwe ukioya le ukioya ki amu e o te ri yen kin o to ni e wuku o bera ukioya no we atop be e mata no e ojo we atop be e wo ato e mata e no ojo we maya ere otoni ugboyan toni de ni ki o mi kan mu toni kin e wo me e mata e gele no we ugbo ogele yan toni so popa no ovie na gi jobo wa mu e odo ya mu mi go wo po me ni na ko yobo owe atokwe o me no tire iyo we o biana ma ha sane ma wo sane ma wo sane temata ma owe temata me ya okana iyobo unu fi wu tu ni fi ai we na mo sa ma wo sa we na ri go ni me owu asa me ni ko ra fi ebe ye bori wa be ni amai hamusa everywhere ukioya otani ho ni no re we gele re ku we omo na gi jobo o ma gele hausa muda ka ko re se re ogbe omo na gi jobo e kan ti wa se ba we muda ari mo no so teme so wa be wa ku kekere me wa mu ya be tayo we wa mu ya tayo ma emena o ra mo mo jadu akon ko ijo gbe ni woni mo be obi ohana iwo mari go me ge wo mari go me ibe iwo to go me a e wo to we atop be o me we ro ya bi go no wa no ma mi go ye gbere no mi go ye gbere emi nu mu yo ogi pe wo be ye gun me ibe mo nu emi mu yo ibe mu gbere pe eri yawe gbogbo wa mi egun ya re ise si iwe ma mi iwe bu ya fo da ro bo kana ima ona ku ye me go na wa ri go me gun wa motu wa ya wo ma do to agbe lo to pe eri osun ma verio oko wage ogbe be iya ifanya iya mo nepe ona we age gi yan asai no na no ke we age go ma asa ni e me na ni a ege ogi ma mi agi ka ne we ni ma ne bo we de ba ga ujo aga we so pa obigi na ga la no ga la egbe wo ege mi ma ne wo oye na ni a ma bo ebe ni ma ga bo ene e me na ki oge ni ka it yourself wa fe wa ge bo fi wu e o kana agbegbe wa ge wa ma bo de bu eno ro to ta na ga wo kanu o mi no hian kaka ne baba ri go lu e ah nuna ge we e da me gira gbo o se ra wo la me ga wo si ra wo we ki o na ki ma bo na fi o ye ki e no ri ma mi ma e o si ra me we de o si ra me
we osira me do we me yobo we atokwe wegele asane benu katasi ruda ima ya gwine nikao owe obiara wa to time na ima wa asane na keta wa gun timi ima yaji mere ni anano ima mere ni anano eruje we no keke no ke ikenima we do akimabo mi mami eri ado ipa pe gbe na gele wa re eko ya mai no ruwe ho eri ono hey wa be o kana ro ye be gay bi ka ma we wa mi gwa ni te ma we pa iyan aye ari bo be otu amo egbe otu agbe ogo ironu e ma eme nu watai wakane we ni manebu we ebi magaru we ario ene na gi ogi manebu enika o ogi nyamena obi ga gala no gi la le gbe o ma gi ka manebu eri ose eri wa se god Baba, èmi no jame wa doge na. A wiki yo pa ni mi na so. E mai mi gbo ide. O so ro pa se de gbe mi. E me ti ka ge de gbe mi. Èmi ya fe le wa bla doge na. Iyen wo wi na, ya mi wo wa. Na la wo wo. Na bu mege mi na akin ai. okay ya no mo Rika ere agege mi ofio to wa fa. Okay ya. O se ti a Elika o ebo panya ya fe ni re ma. Obi wa na wo ya. Ore, o mi na mi na se me ma fe. Abeli. Wala o. Ata no. Wewe no. De bo kan okay ya. Wa bi le nyo. Ata Bokwa woto no ugbewe we ni tama we no ari ebo ra go dion we nu aju nu e ka wa be mi kunu ye awoto no owe va ni onyanga wo godugbo na no mie na so bi mi na o ka na seti lo efe de won Baba Wesi eni ya fefe oji megadi iyen newe igasakaru wene ina ya fe foye wege oya megadi nula gugu emi na agi ujo me ya seti ari ogo dion we ni ra ni ari ebu ni me ya aka e ya te ni mi te ni mami we na la gugu ewu we gwale na agi ujo nula o kiya ebe no mo bi e bu ra bi dia de aboy no baba iga unu ebe no kai ba gbe bi gwe iga unu ebe no kai ujo bosu du yo be nya iga wi menu pewe ga seti we ni pa na na lo ya gele mo pe ni lu egbe obi wa na wo ke ore ni a we yan seti ari ebe ni ya ka ni wa mi e fa be ni ebe na wala zebe que ya bien pore owo eva ea ene isen ea wewe na wo se na wesu akia ba isowa o ya yitotuko o ya bi e ba ni onyaga wo godogbo na o to lo efe
emi ami agoru piwe e mo ame o won kioja akia so pa ina gbave e o eh o wa kele ni na we ki eyan beni me fe ti ya we bo la ìjà wo ẹjú kioja ìjà o ma ìjà pé ìjà wo ẹsẹ díẹ̀ o ń ṣe o akia bí àwọn sọ̀rọ̀ ẹ̀yìn ní òkè ọjà ọ̀wí máa yàn sáré màmá rigo ní ìrigo ní òkè ọjà ó ìmẹ́ àṣà ni ọgbà ní òkè ọjà sá òkè ọjà ń wẹ̀ má rigo ní ìjà ọ̀wí máa yàn sá. báwo la ní ọjà ṣe gbogbo ọdún pé àbílẹ̀ rigo ní òkè ọjà. ní àbẹ̀ tó rè máa wọ̀ ẹ́ a ò mẹ́ sọ ẹ̀ ìrè ìbàwọ̀ ìmẹ́ kíkó ní dèrè iná rè ní òkè ọjà. ìmọ̀ òkè ọjà sá ìmọ̀ òsàgbogbo ìmọ̀ òsàbàbà ìmọ̀ òkè ọjà sá tẹ́lẹ̀. ọ̀gá ṣíṣe èmi ìyàwó ní mímọ́ la òkè ọjà òun náà yá. iṣẹ́ èmi ló kún ẹgbẹ́ mi ya òjò ìgbẹ́ bá mi wá ọgbẹ́ sọ ẹgbẹ́ ọgbẹ́ kèdè ìgbó ni èmi lọ pàṣẹ tí tì í dàwọ́ ẹ̀sìn nígbà. iṣẹ́ àbàṣẹ́ òun kò tẹ̀lé ìyàwó ká. mo tí ò wẹ̀ èmi tí ò wẹ̀ bá ǹdẹ́ ìnà bí wàá sùn rẹ̀ wò náà ó kàkà bọ́ gbé ọkọ̀ tó yáda àwọn ènìyàn táwọn ọ̀rẹ́ ìyá yìí mi ọtí ẹ̀mẹ́ bóbi jẹ́ mẹ́bẹ̀rẹ̀ ọ̀hún gbogbo ìyá yìí mi yàrá sùn kẹ́tẹ́ bí adé pàpà wọn kà wọ́n gbé aná ló bí gbé aná sí i egbe mẹ́rin mú un nakota no de eiseke no teneji ona aka mame we ukioja we igo ni eri igo no temeri enu ukioja wo mari eri me ana mi egwe otemeri igo ni yori enu pe aboda no eri ukioja igo na ya mi ukioja eina beta moteme seri ogwe keke nu ukioja gi yen yesieri iga le leseba uda ma pa ma ina he ya meti wo bi uda edugwe ebona na me gbofu tabu tori oweji wegi obukan ale de bie o ya weta le na ma wona imuji anabiazo ilobi ani ebi ana use eunu ebi ana hona ho eunu ta erata atawaya oya meta banwe ogokesi akila kisi awe de bie wewe ni tana idayati we bale ije lewe maka emewe wona ha ije iyewe no wata ija we je oda awi me wa bere mi no wasun kege ni wa de iyo bo kan oti wa mi no wasun ije wese na ko ti me tota abu mo dagbo message iye mi yari mi nuta message ko e demo na wana do alo mi ki ale ni ya bo ni ko awa ma ga ga oye no sir wọ́n sọ̀nù yìí kò wọ́n náà bó wa jọ wa wọ́n náà gẹ̀ẹ́sà sẹ́yìn fún mi àdé. jọ̀bọ̀ iye olùmọ̀gbàzẹ̀ ẹ̀yìn màdó mú màwọ̀. mo wà yá gbàkó kò wọ́n kó tó rí màmá wọn pa láàrin wẹ́bù má rí. ìjọba náà ṣe òrà ẹ̀ kó máa kélé rí igbó nílẹ̀ tó kí ọjà tàmí má ìmọ̀ ẹ̀ rí màá wú. làwọn kéde jọ̀bì náà màá gbé kingina ni mara ni mara wona mana ni woni mara we mara ni woni of your talk why no ni yawe ijeme biteme iyare ba bedo mari
Kyoya. Ma ya ba ko di ene e mo pa. Awi aso. Ya ti toore. Ave mo ni wo popa. Kemi ni niwe. Wi ya ya o. Wa mo. Imogbe. Wa ba fe mo. Kari da bi te no mi wa ti wa ti ari wa ti ari wa. Àwa máa rẹwọ́ ká òye. Òkàkùkà lọ́wọ́ ẹgbẹ́ náà. Àwa máa rẹwọ́ ká òye. Ẹjọ́ bá gbẹ́ tó ṣàgbé. Láti láti ẹni náà ni ìyá jẹ́ bá wọn lẹ́kọ̀ọ́ ní kò má yọ. Agbẹ́nu bí agbẹ́ sẹ̀rẹ̀ àmúnu bí amúsẹ̀. Ó pẹ́ wẹ́nu jẹ̀bọ̀ ẹ̀jẹ̀ jẹ̀ ẹ̀nà òwú ẹ̀nà orí ìdíwọ́ lọ́mọ. Anihi ko. Yegbo ema. Wasunu erawe nogie. Biawu upewe nogie bo. Igawe mi nu ya bo me. Wegele suya labuwadi. Nigeria. Ijere na me. Upewe nogie bo la wowo. Imera be mi kuna la nu ya bo me. La ho. Upewe nogie bo la wowo. Imera be mi kuna be mi kuni riri u ya bo me la wowo. Ogwe digi na ogwe ni we. Melo kunyaro. Kudia. Otopo owe. Wo. Una ro lo bala me na. Iwa lo de ba. Ene mo de mo. Ikioya. Owa to lo. Wo Kyoya. Eyi. Owa iwo yi. Ama ma no ya. Owe. Imane no otopo owe. Ijaji gwe ebonu akara bu mana. Iya iko omo ebuto. Wo Kyoya. Láwọ̀ wò wẹ́ẹ̀jò gbọ́dọ̀ wọ́n lè gbàgbé níwá kọ́ gbà mú ẹ níwá mú ẹ̀rà dè mọ́ mẹ́gà bẹ́ igi náà tún lẹ́bù ní kàmá rẹ̀ náà sí òru nebo yá mi náà gbà wákì tèdè náà ní kájú wù yọ rẹ èmi kèmí rí àwẹ̀ ní gbé mi náà rà yẹn mọ́ láwọ̀ wò láwọ̀ akẹ́ ọ̀yà mọ̀ rẹ̀ ìyá rẹ̀ tún lẹ́bù ló ṣe òun lẹ́bù ẹ̀nẹ́wọ́ mi náà fi gbà. Gbogbo wa tọ́pẹ́. Mọ́ ìdí onígbọ́lẹ̀ ilé ìfàmújà Ukyoya, èmi rọ̀ pa ọmọ mọ́ ni, èmi rọ̀ pa lẹ́wọ̀ o, èmi rọ̀ pa lẹ́wọ̀ ọkọ mi, èmi rọ̀ pa ọmọ rẹ o, ẹgbẹ́ rẹ̀ o. Wàlá wowo wagun mẹ́yìn ní amúgbó ìbẹ̀rẹ̀ ìmọ̀ sí ogbó gẹ́gẹ́ ní adé afẹ́fẹ́ ìmọ̀ sí ẹ̀. Oníṣẹ́ sọ́kà ìjọba. Ṣé ẹ̀jẹ̀ kàfọ́? Wari mabuk ya. Bapak gue biar dah. Ini wala. Opiana.
ai madomi ni wa na lao de to we abiliku na national jale ku kuda iye magwalo adewa award odi comedian ebo no agale bura ogwa mo egboto ra iye kana dia ise gbe ka mi hoy Allah agwa oge pa buna gata ni ina wujo bo ye wije ma mosa ya mosa no wo ni gbe bana are ni e wa pon ate bari mi e do aye be gbo imaka ya oko ma we do awe ti ya ka we go na re you fi ero ni is ire mi e you don't pass if man get rest of mind you go get press either you press be you go small but suppose dey gbe o gbe ani e dey ye na gbe o ki mene I don't get of mind I think I can see what more press that gbe o ki mene pe o ni pe ma ho ki yan agbo memene o ni pe àwọn agbo mama o bu wo e lo you don't pass adeni I fufu yo why egbere oku wa yeye mere wa ya efe ne we wo buwe sugu wo buwe de yo wona ya e do imo papo we yo wa ri awe wa ya igo de idegbe to we ya ka iya de gbe duwe e wa yo gbo wa po wa we ya no baf iba bo adiki ne wuyo wa na adiki ne wuyo wa who be that one wey be say no wan die for us igo ye kan wa na kure awa adiki ayara tene ha wa po wa yo wa o le po wa ya wudi me won me fe ni adorish no do baf o ho wa dun me wa bu wa le de wa yo wa po ai Lana ya bo me oni no we ku ya na boss yo wa ba me wo ibu na abuke eyin onya to ni eyin onya to na we ni magege na abugo gi owe wa to wa pe bu ni e na mamu bo kan ru da e wo we mekere so pa de bu man e no pe na fun ani ma jo ma to bo e padu e wo wa yo bobo wa gbegbegbegbe agba gbe eri ono nda no go no peke no le lo ni ari eh no eri eje we go see agbon ba yin no pe o dishi wa wu lo ni pe wa ni agbon ba yin wa ka me ma bu ni wa o we ate wa mu the company ba me we go to other but e ba ogbe ni mo lo da yin ewo be pato po wi ogba mewe ojo nu esera no bi ine egi mi o be gberagwe igele owe atokpe o wa mu e
waya mo fi egbo anya me kebe ame no ko ni do ha nya se me eri ono basebe wana emo Dambo. Ne oto nuwa de oga se ti mo wari ha eni ka ve mudanu wana na miewo ma e ko waja mu go yo bo Ejo no. na je na ro pakedo ni je na ya kedo sunu igele ko gi mu no wa mu fi enko ya